A dúpẹ́ lọ́wọ́ yín. Orúkọ tèmi ni Gerard Kuponsi Ọládépò. Mo jẹ́ ọmọ bíbí ìlú Ìpòbẹ́. Mo jẹ́ ẹni tí mójútó ètò ìdánilẹ́kọ̀ọ́ àti ìmọ̀ ìjìnlẹ̀ nínú group APADI tí agbébìrò ẹ̀ kalẹ̀ lénìí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó jẹ́ kí a rí ọjọ́ ìní tó sì jẹ́ ká rí ọjọ́ ìní ṣe. Láti lè rí ọjọ́ ìní ṣe kò rọrùn. Kí la fi dira wa ní pé 14 février tó jẹ́ ọjọ́ ọdún olólùfẹ́ la wò wípé bí kíní ṣe ń lọ tá à ń yí àkọjá lára ara wa, a kíra wa, a bára wa sọ̀rọ̀ tó sì mú ìfàsẹ́yìn wá fún iṣẹ́ tá à ń ṣe ní ìjọba ìbílẹ̀ ìlú Ìpòbẹ́. La wò wípé ó yẹ ká fi àsìkò yẹn pé ara wa. Ẹni tó ṣe ìwé ìpè náà lọ́jọ́ náà ó parọ́ síbẹ̀ wípé directeur département ti cinématographie wọ́n fẹ́ wá rí wa fún ìdánilẹ́kọ̀ọ́ kan ló fi pè wá jọ. Ìgbà tá a débẹ̀ ó wá ń sọ fún wa pé kì í ṣe directeur kan ló fẹ́ rí wa o, pé òun lòun convoqué réunion. Kí ló dé tó ṣe bẹ́ẹ̀? Ó ní èní tí ń ṣe ọdún ìfẹ́ 14 février òun fẹ́ kí ìfẹ́ kó jọba láàrin gbogbo àwa òṣèré, kó mọ̀ sí ẹgbẹ́ ọ̀tún, kó mọ̀ sí ẹgbẹ́ òsì. La ní ọ̀rọ̀ ńlá ni ló gbé kalẹ̀. Kí la fẹ́ ṣe? Àwa ní àti FENAPAD àti CAPADI kí gbogbo wa padà sínú ẹgbẹ́, ká lọ jábọ̀ fún àwọn tó kù tí wọ́n wá síbi ìpàdé pé nǹkan báyìí lẹ́ni tó pè wá sí ìpàdé ohun tó sọ ní. Ó sì wá jẹ́ nǹkan títí ń dùn alága ìjọba ìbílẹ̀ wa tẹ́lẹ̀. La wá wò wípé ìjà ọ̀dọ́là orúkọ ló fi ń sọ ni, ká parí ìjà náà láàrin ra wa. Kò rọrùn ṣá, ẹgbẹ́ ọ̀tún ẹgbẹ́ òsì, àwọn míì ò fẹ́, àwọn kan ń gbà wípé a gbọ́dọ̀ papọ̀. La wá wò ó pẹ̀lú ìjọba tuntun tó dé, ìjọba Patrice Talon tó ní reform wà, kí gbogbo wa papọ̀, àtọ̀tún àtòsì ká sọra wa di ìkan ṣoṣo. Ìyẹn ló mú wa ní ká fìjálẹ̀. La fi wá ronú wípé ká pa ẹgbẹ́ ọ̀tún àtòsì, ká pa á pọ̀, ká wá yan bírò kan ṣo tí ó mọ̀ darí gbogbo àwọn òṣèré onífíìmù ní ìlú Ìpòbẹ́. Látara eléyìí, kí n má fa ọ̀rọ̀ gùn, látara eléyìí ẹ jẹ́ kí gbogbo àwọn commune tó kù bẹ̀rẹ̀ láti sud títí lọ north, west àti east, ìyẹn ìlà oòrùn, ìwọ̀ oòrùn àti àríwá àti gúúsù, kí gbogbo wa ká ronú jinlẹ̀ lórí ohun tí Ìpòbẹ́ ṣe lénìí. Nǹkan tí wọ́n ṣe lénìí mo fẹ́ kí gbogbo ẹ̀ kárí commune tó kù ní gbogbo ibi tíjà bá ti wà, kí wọ́n ronú, kí wọ́n pera wọn, kí wọ́n parí ẹ̀ láàrin ara wọn, torí kì í ṣe ẹnìkan ló parí ẹ̀ fún wa. Fún Ìpòbẹ́ kì í ṣe ẹnìkan ló parí ẹ̀. À ń rọ gbogbo àwọn commune tó kù kí wọ́n gbé ìgbésẹ̀ tí Ìpòbẹ́ gbé lénìí, ká lè tètè ṣe fédération wa. Torí tá a bá ṣe fédération gbà yẹn la tó fẹ́ wá lọ́nù confédération. Àwa Yorùbá ká sì mọ́ gbàgbé pé àwọn confédération tá à ń sọ nípa yìí, àwọn ègún ti ṣe. Ká gbìyànjú láti tètè gbé confédération tiwa ká lọ bá wọn, kí wọ́n má bàa mọ kà wá sẹ́yìn tó bá ti yá. Ìyẹn ló ń jẹ́ ẹ̀dùn ọkàn fún mi tí mo rọ gbogbo àwọn ìlú tó kù wípé kí wọ́n ṣe gẹ́gẹ́ bí Ìpòbẹ́ ṣe ṣe léyìn. Tí wọ́n bá pè wá, àwa náà á wá. Nípa ọ̀rọ̀ ìdánilẹ́kọ̀ọ́ tèmi dìmú nínú bírò, ẹ mọ̀ pé ẹnìkan ò gbọ́n tán, ẹnìkan ò sì mọ nǹkan tán. Iṣẹ́ tá à ń ṣe yìí kò sì dúró síbì kan. A gbọ́dọ̀ gbìyànjú ká súnmọ́ àwọn èèyàn tí wọ́n mọ̀ nípa iṣẹ́ tá à ń ṣe gangan láti wá ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa, pàápàá lórí bá a ṣe ń darí ẹgbẹ́. A gbọ́dọ̀ gba ìdánilẹ́kọ̀ọ́ lórí ẹ̀. Iṣẹ́ tá a tún ṣe gangan pàápàá a tún gbọ́dọ̀ gba ìdánilẹ́kọ̀ọ́ lórí ẹ̀ ká lè mọ nǹkan tá à ń ṣe. DFTV Yorùbá tiwantiwa ni. Mo ṣàkíyèsí pé látìgbà tí mo ti bẹ̀rẹ̀ sí ní rí àwòrán DFTV, mò ń san tí nǹkan kan ṣe mí lára wípé nǹkan tá à ń wá náà là ń dọ́gbọ́n rí yìí. Ṣùgbọ́n ohun tí mo fẹ́ rọ DFTV ni wípé Ọlọ́run á fún wọn ní agbára àti okun níbi tí wọ́n bá iṣẹ́ náà dé yìí. Ọlọ́run á rán onírànlọ́wọ́ ńlá kan wá tí ó wá sọ DFTV yẹn, tí ó sọ di tẹlifíṣàn tá a máa wò nínú ilé. Torí iṣẹ́ tí àwọn tẹlifíṣàn ńláńlá ń ṣe, iṣẹ́ náà lòun náà ń ṣe yìí. À ń tọrọ kí onírànlọ́wọ́ kó dìde fún DFTV àti gbogbo àwọn staff àwọn tí wọ́n wà níbẹ̀ tí wọ́n ń ṣiṣẹ́. Lẹ́yìn náà gbogbo ìgbìmọ̀ ẹ̀ka tó wà nínú DFTV, torí kì í ṣe ọ̀rọ̀ àwòrán nìkan ni wọ́n dúró fún,
oríṣiríṣi nǹkan ni wọ́n dúró fún. Ọlọ́run á ràn wọ́n lọ́wọ́ pẹ̀lú ẹ̀. Èrò ọkàn tí wọ́n ní tí wọ́n fi gbé eléyìí kalẹ̀, Ọlọ́run á wà pẹ̀lú wọn lórí ẹ̀. Ọlọ́run á sì gbọ́wọ́ wọn sókè. Òkè iwájú láàmú lọ àní padà sẹ́yìn lágbára Ọlọ́run. Ọlọ́run ò ní rẹ̀ wá sílẹ̀. Iléeṣẹ́ náà ò sì ní bàjẹ́ lágbára Ọlọ́run. DFTV Yorùbá tiwantiwa.